ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa nílé lóko lọ́nà àti lẹ́yìn odi mo mú ìròyìn ayọ̀ wá sí etí ìgbọ̀nyín ni ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Progress African Foods àti Progress Clothing and Jewelry iléeṣẹ́ ńlá kan gbòógì tó ti mú ayé rọrùn fún gbogbo mùtúmùwà pàápàá jùlọ níbi káràkátà oúnjẹ aládìídùn àti ojúlówó aṣọ àti ohun ẹ̀ṣọ́ tí mú ní dùn wò. Bí a bá ń sọ nípa Progress African Food oríṣiríṣi oúnjẹ ilẹ̀ Áfíríkà bíi èlùbọ́, gàrí, ẹ̀wà, sẹ̀mó, epo pupa, African Continental Food, Caribbean àti West Indies Food, halal meat àti fish market, fruit àti vegetable, beverages àti oríṣiríṣi oúnjẹ Áfíríkà tí ẹ lè ronú kàn ni wọ́n ní fún yín. Bí a bá wá ń sọ nípa Progress Clothing and Jewelry, àwọn aṣọ oríṣiríṣi àti àwọn ohun ẹ̀ṣọ́ tó bá ìgbà mú pọ̀ jàǹtòrò nílé iṣẹ́ wọn yálà turkey wear, voilet, ankara, jewelry, bàtà àti bag àti àwọn ìpara tí mára jọ̀lọ̀ bíi tọmọ tuntun, gèlè tàbí àwọn aṣọ tí wọ́n ti rán sílẹ̀ tí yóò sì bá ara yín mu òun ni wọ́n ní. Yálà ẹ fẹ́ rà fún lílo ara yín tàbí ẹ fẹ́ tún tà ẹ kàn sí wa ní 4634 Oakton Street, Skokie, Illinois. Ẹ tún lè kàn sí wa lórí Instagram @progressclothing_jewelry tàbí lórí Facebook Progress African Food tàbí lórí Instagram bákan náà Progress African Food tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp +1773 747-9108 tàbí kẹ́ ẹ pè wá sórí aago 224-534-7188 tàbí kẹ́ ẹ tiẹ̀ fìwé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa progressaf@gmail.com. Ẹ kò lè bá wa dòwò pọ̀ kẹ́ ẹ pàdánù à ń retí ìbára yín.